ẹ káàbọ̀ sí orí ìkànnì ẹ̀wò fídíò tí wà lẹ́gbẹ̀ẹ́ mi a ṣe máa play fún yín. Ẹ wo nínú fídíò yẹn ni yìí jáde láti tú pẹ́ẹ́pẹ́ẹ́rọ àṣírí. Ó sọ oríṣiríṣi nǹkan nínú fídíò tí ẹ máa ní àǹfààní láti jẹ lórí ìkànnì lẹ́nu. Ẹ ti mọ̀ pé tí àwa kò bá rí àwa kì í sọ ìta bá wá sọ lórí ìkànnì adéka ti ṣèwádìí dáadáa lórí ẹ̀ kí a tó wá sọ ni. Ẹ̀wò ká má fi èkó pọ̀lọ̀pọ̀lọ̀ ká má fi pèlè ká má fi àkókò ká má fi ṣòfò. Bọ́ tó bá lẹ́kẹ̀ẹ́ ìgbà ọkọ ni ẹ̀ ń darapọ̀ mọ́ lórí ìkànnì bá a like comment kẹ́ subscribe kẹ́ share àwọn fídíòs wa kí wà lè máa jẹ ìgbádùn àwọn content wa. Ẹ̀wò ẹ ká gbọ́ nǹkan tí ẹnu yìí sọ. Kó tó di pé mo kó ṣe nǹkan fẹ́ pé èèyàn fi ń pamọ́ kó tó di pé a bẹ̀rẹ̀ sí sọ pé òkè a bẹ̀rẹ̀ sí ṣe gbogbo ọ̀nà bá ti rí gbogbo àwọn ìrìn àjò wa lára àwọn ọba tí mo fi sọ́kàn pé màá dọ́dọ̀ wọn náà ní kábíyèsí ọ̀nìrìṣà tó dẹ̀ jẹ́ pé ìjẹta àbí ìjẹrin ni mo ti bá àwọn bíi èmi àti COS mi sọ̀rọ̀ pé wọ́n wo ìgbà tí adèlọ́ bá wọn lè ti pé àwọn tó jẹ́ bí òun náà wọ́n bá wọn sọ̀rọ̀ tó tó di pé wọ́n sọ fún wọn pé àgbègbè àwọn lọ sí Kazakhstan so àwọn èèyàn tí wọ́n mọ̀ bó ṣe jẹ́ ni wọ́n kàn sọ̀sọ̀kúsọ lórí íńtánẹ́ẹ̀tì. kábíyèsí àti kábíyèsí ọ̀nìrìṣà àdíjà ní kankan ní gbólóhùn aṣọ kankan rí bó tilẹ̀ kó mọ̀ mo dẹ̀ rántí náà nígbà kan tí bóyá kábíyèsí ṣọ̀hún tó ń wà pẹ̀lú mi tájọ sọ wọ́n pè wọ́n gbé mi sórí fíìmù kò lè kí wọ́n kò sí ìjà kankan láàrin wa kò lè sí kínní àwọn tí wọ́n àgbọ̀ yìí sọ yìí bẹ́ẹ̀ ni àwọn ni wọ́n ń sọ wọ́n ń. ẹ̀yin tẹ́ bá nílò àkàyè dáadáa tẹ́ ẹ mọ̀ tán go and check the record. Kò sí ọba tí Sunday Igboho sọ̀rọ̀ sí tí ò ṣe àwa tá a wà nínú ṣọ́ọ̀bù ìlà. ẹ̀yin kẹ́ ẹ máa sọ̀pọ̀tì Aláàfin Ọ̀yọ́ kán lè da ilẹ̀ irú àwa ní ká wake up. Ìgbòho ti wọlé Ifẹ̀ ó wọlé Ifẹ̀ bàbá ti dáríjì ọmọ wọn ti dáríjì wá. Olórí aládé gbogbo ilẹ̀ Yorùbá bàbá mi kẹ́sẹ̀ pè mí tán sí ni ó ní nígbà tí bàbá yẹn jọba ohun tó fi mọ̀ wípé Ọ̀jájá Ògúnlùsì ẹni ìtàn kì í ṣe ordinary person. Mo ní kí lẹ rí ó ní gbogbo ilẹ̀ kóòtù òjíire ló ń rìn káàkiri mo ní ó ń dárúkọ àwọn ìlú tí bàbá yẹn dé lẹ́kìtì mi báyìí from there to Ondo state from Ondo to Ọ̀ṣun Ọ̀ṣun to Ògùn Ògùn to Èkó Èkó to jìrìn káàkiri nìyẹn kí àlàáfíà bá lè jọba. Àwa la mú Sunday Igboho kọlu àwọn ọba yẹ o la mú kọlu Ọọ̀ni of Ifẹ̀ o òní mo ṣe ń pariwo o téèyàn kan bá sọ pé bàbá Èkìtì sọ pé ohun tí Sunday Igboho sọ nílé Ifẹ̀ ẹni bá dá lẹ́bi a ó dá ẹni tó lẹ́bi láyé a ó dá lẹ́bi lọ́run ìyá bẹ̀rẹ̀ sí o àwa la mú Sunday Igboho kọlu àwọn ọba. Sunday Igboho kì í dì rẹ̀spẹ̀tì àwọn ọba kankan ní máa rí ọba pọ́n ọba lẹ́ni àtàgbàlagbà ṣùgbọ́n nígbà tó wọnú ṣọ́ọ̀gù yàwá la ẹlòmíà sọ̀rọ̀ ọba mi bíi pé kárí ìbọn ká pa ọba yẹn dànù. Ó wá lọ ṣàtúnṣe kábà lè rí ọ̀nà àbáyọ ẹ̀yin kan wá ń dìde ẹ̀ wá ń gbé mú. ṣe rí iṣẹ́ yìí àwọn tí wọ́n torí pé wọ́n wá ipò nínú ṣọ́ọ̀gù tí wọ́n ò rí ipò tán ya lọ tó yá kúrò lẹ́yìn bàbá Akíntóyè they are the one that behind of this problem torí wọ́n fẹ́ ṣe pé kí èrò má sí lẹ́yìn ọmọ Adéyẹmọ mọ́ wọ́n ti gbàgbé pé iṣẹ́ tọ́lọ́run ọba mi bá ti ṣe kò sẹ́ni tó lè yí padà. Ẹ béèrè lọ́wọ́ ṣífì ìmọ̀ọ́mù Ìlọrin ó ń bẹ lára wọn orúkọ ẹnìkan ni mo yìí máa dá tẹ́lẹ̀ lọ́dẹ́gbẹ́ kan lẹ̀ wọ́n fẹ́ máa larí àgbò mọ́tò wúkọ́. Everyone believe that we originator ìran wa kóòtù òjíire we are from Ilé Ifẹ̀. Àwọn baba ńlá baba wa lára ẹ̀ lọ Bàtálá wà ọmọ aládé ṣẹ̀ṣẹ̀ fún. Ìyá mi kan ṣe ètò ń sìn ń bá ti pẹ́ tí ń bá ti bẹ̀rẹ̀ ètò yẹ Ṣadé kìíní kan ni mí orúkọ wọn dẹ̀ ti sápá mi lórí ọmọ Àwórì ni wọ́n
wọ́n ṣe ń sọ ìtàn yẹn ó ń wọlé sákíyẹlé akíyẹmí ara mi. ìtàn Yorùbá a lè túkọ̀, ìtàn Kóòtù Òjíire a lè túkọ̀, ìtàn ọmọ odù tó dá ìwà a lè túkọ̀. Gbogbo wa Ilé Ifẹ̀ láti lọ kóníkálùkù ẹni tó bá ti sọ lẹ́nu Yorùbá ní ó sọ àpò ìyàkọ́. Ṣé ló yẹ kóníkálùkù wa tètè máa lọ sí Ilé Ifẹ̀ lọ máa wá ìdílé ibi tí àwọn bàbá ti tòun ti jáde. Èmi ti mọ ìdílé ti tèmi, agboolé Ògún olómìnilé tó fẹ́ jẹ̀wẹ̀, olómìnilé tó fi mọ̀ bóra. Wọ́n ní kinní kan soko láàrin ó yẹ kó yé yín. Èmi ti lọ wádìí, kóníkálùkù kó lọ wádìí ibi tí ìran bàbá wọn ti ṣẹ̀ wá. We all of us are from Ifẹ̀. Ẹ má jà tàpá sórí sun wa. Títàpá tá ń tàpá sórí sun wa, he give Fúlàní 100% power against láti lè máa suppress ìran Yorùbá. Torí Yorùbá sọ pé odò tó bá ti gbàgbé orísun ẹ̀ ó máa gbẹ ní. Ká má bàa gbẹ, kí agbára Fúlàní má bàa lágbára lórí wa mọ́, ẹ já padà sí orísun wa tí í ṣe Ilé Ifẹ̀. Sọ̀rọ̀ àlùbàǹṣà sí orísun wa mọ́. Torí pé kí ìran Yorùbá bá lè rọ́nà lọ, àwa la mú Sunday Igboho kọlu Ọọ̀ni of Ifẹ̀. Àwa iná la dẹ̀ ní pé bàbá ẹ jẹ́ á lọ sí Ilé Ifẹ̀ ká lọ tọrọ ìdáríjì. A dẹ̀ tún tẹ̀lé lọ, inú tó ń bí yín. Ókè, èrò ọkàn yín ni pé kí Ọ̀jájá sọ pé rárá o, ẹ jẹ́ kó máa lọ. Bàbá yẹn mọ̀ pé wọ́n ràn ń wálé ayé ni. Àwọn ká sọ wípé bàbá wa Odùduwà ló padà wá. Àwọn ká sọ wípé ẹ rí ojú bàbá yẹn ni pé Ọbàtálá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀, Ògún ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀, àwọn òòṣà àwọn bàbá wa jọ̀wọ́n àná wọ́n ń bẹ lójú pé ẹ wojú Ọ̀jájá dáadáa. Torí àwọn wa tún lé ayé ṣe ni, n tó ti dàrú, n tó ti wọ́ nínú ìrìn àjò ọmọ Kóòtù Òjíire la rán bàbá yẹn wá láti wá túnṣe. Ìṣe bàbá mi Ògúnláká yóò ṣe mọ́lẹ̀ olómìnilé fẹ́ jẹ̀wẹ̀ oláṣọ lé omi mọ̀ kí mọ̀ bóra ẹ̀káre ẹ kì mí orí mi dẹ̀ ń wú, orí mi ń wú, ẹ kí oríkì àwọn babalá bàbá mi orí mi ń wú. Ṣé ló yẹ ká jọ ṣàtúnṣe? The majority of us still believe and we continue believe in Sunday Igboho. Sunday Igboho lead, we follow. Ṣé gbọ́ mi? Ibi tó bá ti ń lọ làwa ń tẹ̀lé. Ìrìn àjò tá a bá máa rìn náà tí bàbá wa Ọ̀jájá àwọn ọba wa tí wọn ò bá ti approve ẹ̀ wọ́n go there. Torí àwọn bàbá yẹn náà ti rí ń taari, wọ́n tún rí jù wá lọ. Ẹ̀gbọ́n tí Ọọ̀ni rìṣà sọ ni. Ó ní òmìnira tẹ́ ń fẹ́ yẹ kò sẹ́ni tó fẹ́ tó òun. Bẹ́ẹ̀ ni kò fẹ́ni tó fẹ́ tó òun. Ṣùgbọ́n ẹ̀sọ̀ lejò fi ń gàgbọ́n. Ẹ̀sọ̀ ni. Àwa fi ẹ̀jẹ̀ ọmọdé wípé rárá o, wọ́n pa wá o, wọ́n pa wá o, wọ́n pa wá o. Bàbá yẹn ní tá a bá fẹ̀lẹ̀ kébò sí àní rẹ́ni tí ọba wa jó. N tó ń bí yín inú nìyẹn. Tí ó ṣe wá jẹ́ Sunday Igboho nìkan, ẹni Ọlọ́run ọba àmì dání. Ẹ gbọ́ kábíyèsí ni. Ó ní kì í ṣe ìjà ara rẹ ló ń gbè, kì í ṣe tó máa jẹ tó máa mú. Gbogbo ìjà wa ni ìjà ọmọ Kóòtù Òjíire, ìjà àwọn ọmọ odù tó dá ìwà. Ọkùnrin náà dẹ̀ lẹ́yìn náà ẹ̀ jáde lánàá, ẹ̀ jáde ń jẹta. Sunday Igboho yẹ kílíkìlí kan kò kàwé kò bàbá ní wọ́n ní ò kàwé. Abẹ́ ẹ̀ gbọ́ pé bàbá náà ní rìṣà sọ bẹ́ẹ̀ ni. Ó lé lè tó kà yìí ó ju ọgbọ́n yunifásitì lọ. Ṣé ẹ̀ gbọ́ pé bàbá mi ò ní rìṣà sọ bẹ́ẹ̀? Igboho ikú ò ní pa ẹ́ o ọmọ aládìgún mi, àrùn ò ní ṣe ẹ́ o ọmọ aládé ṣẹ̀ṣẹ̀ fún. Igboho wàá gbáyé pẹ̀lú ìrọ̀rùn. Elaborate every one of us.
and elaborate all that Yoruba people, we must go back to our own Orísun. Èkìtì gbà pé Orísun wa Ilé Ifẹ̀ ni. Èkìtì gbà pé bàbá kan sọ̀rọ̀ is from Àwórì. Ó ní nínú gbogbo àwọn ọba tó jẹ́ ọba aládé, ó ní state tó pọ̀ sí jù ní Èkìtì. But we still believe mi tí ìdọ́dọ̀ àwọn bàbá mi lẹ́kìtì mi báyìí kí wọ́n sọ wípé rárá àwọn bàbá títí wo wá láti Ilé Ifẹ̀ o, wọ́n á ní Ilé Ifẹ̀ náà ní lórísun gbogbo wa lẹ́kìtì. Bẹ́ẹ̀ náà làwọn bàbá mi tó wà lóńdó tí mo ṣí fìlà borí adé. Ilé Ifẹ̀ náà ni àwọn tọ̀ṣun náà tó fi dé Ògùn, tó fi dé Ọ̀yọ́, tó fi dé Èkó lé. Kí la wá ń tàpá sórísun wa fún? Kí la wá ń nawọ́ àbùkù sórísun wa fún? Aláàfẹ́ gba òmìnira, aláàfẹ́ bọ́kò nínú ìgbèkùn, alẹ́ ìyà tá a jẹ nínú Nàìjíríà ó tó gẹ́, a ní ìgbé ayé ẹrú tá a gbé ó tó gẹ́. Bí ìran Nàìjíríà ṣe ń ṣe ọmọ Odùduwà ṣìbá láṣìbólò aló tó gẹ́. Bí ipò ẹ̀yìn tí ọmọ Odùduwà wà aló tó gẹ́. Aláàfẹ́ bọ́kò nínú ìdè síbẹ̀síbẹ̀ a dẹ̀ ń tàpá sí orísun wa. A dẹ̀ ti wá gbàgbé orísun òwe táwọn bàbá wa pa pé odò tó bá gbàgbé orísun ẹ̀ á gbẹ. Ẹjẹ́ àti bí ìṣáná kíyèsí oògùn. Àwọn ìgbómìnà orísun wọn náà Ilé Ifẹ̀ ni. Odò tó bá gbàgbé orísun ẹ̀ wọ́n ló máa gbẹ. Adẹ̀ ńlá kàkà tá a fẹ́ gbẹ. Pé àgbẹ̀dọ̀gbẹ́ torí pé àwa ń tàpá sí orísun ibi tá a ti jáde ló mú àwọn ọmọ yín mìíràn àwọn ọmọ Ìgbò sọ wípé Ilé Ifẹ̀ belong to them. Abẹ́ rí wo lọ bẹ̀ ṣá. Bí ìgbà tó bá ní èèyàn tó ní kó lọ mú bàbá ẹ̀ wá tó lóun ò ní bàbá tí bàbá dẹ̀ wà láyé. Ọmọ tó ṣe lòdì sí bàbá ẹ̀ tó wá nílò ìrànlọ́wọ́ bàbá ẹ̀ tó lọ bá bàbá pé ẹ bá mi ṣe kíní bá iṣẹ́ mi pé bàbá ṣé bàbá yẹn máa dá lóhùn ni. Ìtàn kan wà nínú Bíbélì wọ́n ní bàbá ní ó bí ọmọkùnrin méjì. Ó rán ìkíní pé tó bá ti di ọ̀la o wàá bá mi ṣe nǹkan báyìí. Ìyẹn ló ń gbọ́, ó ló ń gbọ́, kò sí problem bàbá mi. Ó pé ìkejì tó bá ti di ọ̀la o wàá bá mi ṣe kíní báyìí. Ìyẹn ní láláì òun ò ráyè òun ò lè jẹ́ kankan, òun ò lè jẹ́ kankan. Èyí tí bàbá kọ́kọ́ pè tó wà accept pé bàbá mi máa ṣe ngbà tí ilẹ̀ mọ́ kò yá lọ́bẹ̀. Èyí tó kọ́kọ́ sọ pé bàbá èmi ò lè ṣe o ó jí láàrin òru ó ronú pé wàdà pé bàbá tó bí mi Azeez Sakiru ojúlówó ọmọ Ọ̀yọ́ kò ní burú fún ẹ kò ní bàjẹ́ fún ẹ. Ó jí ọ̀gànjọ́ òru pé ṣé a wá yẹ kí bàbá tó bí òun náà níṣẹ́ kó má ṣe. Ó ronú pé wàdà. Bíbélì wa bí wá léèrè pé nínú àwọn ọmọ méjèèjì ta lẹ rò pé bàbá máa fẹ́ jù. Èyí tó ṣèfẹ́ bàbá ẹ̀ ni tí ò fẹ́ kí ilé bàbá òun ó tú. Èyí tó ṣèfẹ́ bàbá ẹ̀ ni tí ò la ọ̀nà ńlẹ̀ tí ọ̀tá ò fi ráyè máa da ìran bàbá òun láàmú. Gbogbo àwọn ọmọ àlè àárín wa la máa fàtú láṣẹ Olódùmarè. Àwọn ọmọ àlè àárín wa and we will respect anybody tó bá ti pè ní kábíyèsí tó ti gorí àpèrè ní ilẹ̀ kóòtù òjíire yìí ní ìkórìtà tá a wà yìí tó bá jẹ́ pé lóòótọ́ we need total freedom for our land. Gbogbo àwọn gbọ́ yìí sọ yìí àwọn gbọ́tẹ́kù rọ̀fẹ́yẹ gbọ́tẹ́yẹ rọ̀fẹ́kù àwọn tí ń ṣe tó ń pera wọn ní àdán tọ́wádé àwùjọ ẹyẹ tá ní ẹyẹ làwọn gbogbo wọn la máa fàtú. Èmi máa ka orúkọ yín síta ó kù díẹ̀ pé àwọn wọ̀nyí ló fẹ́ máa sọ àwọn Ọ̀yọ́ lẹ́nu o àwọn wọ̀nyí ni o ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tẹ̀ ń gbọ́ yẹ tẹ́ni Ọ̀wọ́ Adé ni o ọba kábíyèsí Ọ̀wọ́ Adé Aláàfin Ọ̀yọ́ ni o ọba Ọ̀yọ́ ò mọ nǹkan kan ń pa ẹ̀ àwọn wọ̀nyí ni ọ̀pọ̀lọpọ̀ nínú wọn máa ń fẹ́ kí kábíyèsí Ọ̀wọ́ Adé fi wọ́n joyè ni àṣírí ti ń tú.
bẹ́ẹ̀nìyàn bá dẹ̀ fi ọ̀tá ẹ̀ joyè tó ń gbọ́ teku tó ń gbọ́ fẹ́ yẹ irú ẹni yẹn máa ń tùlù ni tí ìlú bá dẹ̀ tú wọn à ní dárúkọ ẹ̀ mọ́ ọba tó jókòó lórí àpèrè náà máa dárúkọ. So Sunday Igboho lead will follow. kàkà kí àwọn tó wà lẹ́yìn Sunday Igboho reduce wọ́n túbọ̀ máa pe lékè sí ni torí kò jíṣẹ́ ara ẹ̀. mo sọ lẹ́ẹ̀kan mo ní go and check the record. ẹ̀yin tẹ́ bá nílà káyè dáadáa tẹ́ ẹ mọ̀ tán go and check the record. kò sí ọba tí Sunday Igboho sọ̀rọ̀ sí tí ò jẹ àwa tá a wà nínú sọ́gun ìlà kóòtù ẹ̀. àwa la mú Sunday Igboho ń kọlu àwọn ọba yẹn. tó bá dẹ̀ ní pé ókè ngbà kan ó tó stage kan ó ní ẹ má bu ọba mọ́ gbogbo ẹni tí wọ́n bá ti bá kó má tẹ̀lé mi mọ́ ẹ má bu ọba mọ́ gbogbo ẹ̀yin tí wọ́n bá ti ẹ fẹ́ àwọn bàbá wa lẹ̀ àwọn ọ̀tá tó wà lókè lọ tó sọ wípé if you fight Boko Haram you fight Almighty God tó dẹ̀ mọ̀ pé Boko Haram ń pa wá ní ilẹ̀ Yorùbá àbú àwọn yẹn àwọn bàbá títí wa la wá ń dojú ìjà kọ àwọn tó jáde títa tó sọ wípé Boko Haram Mèyédíàlà Fúlàní herdsmen they are northern Nigeria freedom fighter dojú ìjà kọ àwọn yẹn àwọn bàbá wa la wá ń dojú ìjà kọ ẹ má bu àwọn ọba mọ́. gbogbo kùdìẹ̀kùdìẹ̀ tá a ti ṣe sẹ́yìn táwa lọ ń àmẹ́ ẹ̀ díẹ̀ táwa lọ ń ṣe àtúnṣe táwọn kan wá wò pé ìrìn àjò tí ọmọ Sunday Igboho mo rẹ́ ènìyàn tó sọ pé lórí program ẹ̀ ní ibi tó rò pé ó ti máa kàbùkù iyì ló bá bọ̀ láti bẹ̀ o ẹ tètè o ẹ̀yin ará bíbá ẹ tètè ẹ wá bó ṣe ẹ̀ nílé Ifẹ̀ ẹ̀ dẹ̀ jẹ́ káwa ó fúnra ẹ̀ jẹ́ ká fúnra wọ́n ní ilé là ń wò ká tó sọmọ lórúkọ we must not allow evil people ẹ má bínú pé mò ń kóòtì bíbélì mi ò lè sọ̀rọ̀ kí n má kóòtì bíbélì ó ní láàárín àwọn ènìyàn mi láti rí àwọn ènìyàn ká láàárín àwọn ọmọ kóòtù òjíire tí ń jẹ nídìí mọ̀dàrú tí a ti fi ẹ̀jẹ̀ mọ̀dàrú bí àwọn kan wà táwọn bàbá wa adopt bàbá ńlá bàbá wọn wọlé táwọn náà ń kílèmù pọ̀ ọmọ ọkọ ni wọ́n bẹ́ẹ̀ dẹ̀rẹ́ ẹrú ò ní í ṣe kó má pàpà ṣiṣẹ́ ẹrú. abẹ́rẹ́ kí n sọ ìtàn kan ní ìtàn ọba kan ní ilẹ̀ Yorùbá náà ni ó fẹ́ràn ẹrú ẹ̀ yẹ olórí ẹrú ẹ̀ ó fẹ́ràn ẹ̀ gan aṣọ tí bàbá yẹn bá ti dá fáwọn ọmọ títí ẹ̀ ló máa dá fẹ́rú yẹn bó jẹ́ ìlẹ̀kẹ̀ ọrùn ní bàbá rà fáwọn ọmọ ara títí ẹ̀ sí ó wá di ọjọ́ kan bàbá ń lọ sí òde ó wá pe ẹrú ó yá lọ wọ aṣọ tó dáa òun tẹ̀lé wọ́n ló ń tẹ̀lé mi jáde lẹ́nìí ó mú àwọn ọmọ bíi méjì dání pẹ̀lú ẹ̀ wọ́n jẹ́ mẹ́ta bá kábíyèsí jẹ́ kẹrin ó wá dé gidigba wọ́n dóde wọ́n lọ bọ́ kábíyèsí lọ sí àwùjọ wọ́n wá fẹ́ entertain kábíyèsí wọ́n mú kábíyèsí wọnú ilé pẹ̀lú àwọn ọmọ ẹ̀ wọ́n dáná fún wọn wọ́n jẹun wọ́n yó lólórí ẹrú bá dìde ó bá bọ́ sí ẹ̀kúlé àwọn àjẹkùtẹ́ jẹ lójókòtì ló bẹ̀rẹ̀ sí ń jẹ ó bọ́ aṣọ iyì tí kábíyèsí wọ̀ fún bọ́lẹ̀ ló bẹ̀rẹ̀ sí ń jẹ àjẹkù lọ́ra yìí lára àwọn tó wá rí kí ló ṣọmọ ọba yìí àwọn yẹn wá lọ fi tó bàbá títí wọn létí pé kábíyèsí ìkan lára àwọn ọmọ ọba yín ìkan lára àwọn ọmọ ọ̀rẹ́ yín ọba tó wá kí yín ìkan lára àwọn wọn wà níbi lẹ́yìnkùlé tó ń lá abọ́ tó ń jẹ àjẹkù oúnjẹ ṣèbá dẹ̀ sọ pé òun òòyù kan fún lóúnjẹ ìyẹn wá lọ wò ìyá mi ọmọ Olódùmarè adára fún yín ojúmọ́ ire ló mọ yín lẹ́nìí ojúmọ́ ìṣẹ́gun ojúmọ́ ayọ̀ ojúmọ́ ìtẹ̀síwájú ojúmọ́ àṣeyọrí ojúmọ́ ìfọ̀kànbalẹ̀ láṣẹ Olódùmarè nígbà lọ́ba ọba yẹn wá pe ọ̀rẹ́ pé kí ló dé tọ́mọ ẹ̀ ò dẹ̀ sọ pé òun ò yó àbá ti fún lóúnjẹ sí oúnjẹ wà ńlẹ̀ kábíyèsí wá dìde wá lọ wò kábíyèsí wá ní iṣẹ́ ọmọ mi ẹrú ni mo ní kí n pọn lé ní ó kàn jẹ́ ọmọ tí mo fẹ́ràn ni ẹrú ló máa fira rẹ̀ hàn gẹ́gẹ́ bí ẹrú ìwà ènìyàn ládẹ̀ fi ń mọmọ ọkọ mo ti sọ nínú ọ̀rọ̀ mi kan rí pé ìwà
ìwà téèyàn bá ń rù la fi mọ irú èèyàn tí ènìyàn jẹ́. Àwọn kan wà àwọn ọ̀fẹ́ ìtẹ̀síwájú ilẹ̀ kóòtù ojíire o nínú ìbànújẹ́ tí ọmọ Yorùbá ń pariwo ẹ gbà wá o lọ́wọ́ Fúlàní, ibẹ̀ náà ti ń jẹ. Gbogbo tó ṣẹlẹ̀ ní ilẹ̀ Ìgbómìnà lẹ́nìí ẹ béèrè lọ́wọ́ ṣífù ìmọ̀ọ̀mù, inú ẹ̀ ń dùn ní torí ibẹ̀ ló tuntun máa rówó gbà. Afẹ́kọ́ àwọn ọmọ ogun jọ o, àwọn Àmọ̀tẹ́kùn, inú mi díẹ̀ dùn nígbà tí ọmọ yín Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá lọ sí Ìbàràpá. Ẹ wá wo gbogbo bí àwọn Àgbẹ̀kọ̀yà ṣe pọ̀ lọ rẹpẹtẹ. Àwọn ẹni bí ń ṣe ìdánilọ́pẹ̀ra rẹ̀ lẹ́rú. Àwọn kan wà tó jẹ́ wípé o ẹsẹ̀ náà ní baba ńlá wọn fi rìn wọlé Yorùbá kóòtù ojíire tó wá ń pera wọn ní ẹ bèrè oríkì wọn lóríkì, ọmọ ìrankíran ni wọ́n wá da àwọn èèyàn torí pé wọ́n fẹ́ ṣe bí Sunday Ìgbòho. Ọba mi Èdùmàrè òdẹ fún wọn ohun tí ènìyàn bá dẹ̀ ní fi ń tọrẹ fún yàn. Wọ́n ní but they want to ó ṣe wá jẹ́ Sunday Ìgbòho. Àwọn lọ́mọ Yorùbá kọ́kọ́ lọ bá tó ń sọ wípé Yorùbá ò ṣe nu ẹnu fún, Yorùbá ò ṣe gbè níjà. Àwa ìlàdẹ̀ mú Sunday Ìgbòho kọlu àwọn ọba, kò tún dá ọmọ Yorùbá lẹ́bi pé ṣẹ̀bẹ́yìn náà lẹ́mú mi kọlu àwọn ọba yìí. Ó tún gbéra pé èmi á lọ bá bàbá mi, èmi ó sì dìde, èmi ó lọ bá Ọọ̀ni of Ifẹ̀, bàbá olórí aládé gbogbo ilẹ̀ Yorùbá. Èmi rèé ọmọ yín Májàsọ́lá ọmọ Aládégún. Èmi kò yẹ nínú ẹni tí ẹ̀yin ìbá máa pè ní àwọn ọmọ yín, ṣùgbọ́n nígbà tó dé ọ̀dọ̀ kábíyèsí Ọ̀jájá Ògúlùsì pàmọ́ra pé káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere, torí pé ìjà tó ń jà kì í ṣe ìjà fámìlì ẹnìkan, ìjà gbogbo ilẹ̀ kóòtù ojíire ni. Ló bá tán, òun lè fi rí wọn tán bẹ́jẹ́ yẹ̀yẹ́ sórí social media. Ẹni tí ò sọ̀rọ̀ lórí social media wá jáde síta Sunday Ìgbòho ọ̀rọ̀ tó sọ yẹ ọ̀rọ̀ tó dẹni ọ̀rọ̀ tí ńgbà táwọn olóríkì kábíyèsí Ọ̀wọ̀ Adédètì lòun ò bínú, bóun ò lè bínú sí Sunday Ìgbòho. Ló bá tán, ṣùgbọ́n torí pé wọ́n fẹ́ lu ọ̀dọ̀ kábíyèsí Ọ̀wọ̀ Adéwọlé ni mo fi ń sọ fún mi ò tó kí kábíyèsí nílò, but mo lè gba kábíyèsí Ọ̀wọ̀ Adé ní ìyànjú torí bàbá wa ni. Bẹ́ẹ̀ bá ti ń rìn ẹ máa wẹ̀yìn wò. Not everybody tó ṣe kábíyèsí o ni ó fẹ́ràn yín dénú. Ojú ayé náà ń ṣe kẹ́ ẹ lè fún wọn lóyè, orúkọ yín náà fẹ́ bàjẹ́. Ilẹ̀ Ọ̀yọ́ ò ní tú nígbà títí yín, àdúrà tí mi máa gbà fún yín nìyẹn. Àwọn tí ó sọ yín lẹ́nu bọ́n bá ti wà lọ́dọ̀ yín, Ọlọ́run máa ṣèpéyà láàrin ẹ̀yin àtàwọn. Kẹwàá kíyèsára kábíyèsí. Àwọn bàbá wa ìgbàanì sọ wípé ojú inú lejò ń lò, ojú inú ni tójú bá fara balẹ̀ àárímú. Àwọn ọmọ tí ò níran, àwọn ọmọ tápà léńté fẹ́fẹ́ wá wálé wọ́n máa da ìran kóòtù ojíire rú. We must not allow them. Wọn ò lè nu ẹnu fún ìran Yorùbá. Wọ́n ti ní Yorùbá ò ṣe é jà fún. Wọ́n ti ní Yorùbá ò ṣe é nu ẹnu fún. Ṣé ló yẹ kí gbogbo wa nígbà tí gbogbo ènìyàn bá sọ pé lágbájá a lè jà fún, tàmẹ́dù a lè jà fún, téèyàn kan wá dìde tí Fúlàní fún ara ẹ̀ wá sọ wípé tóun bá ti gborúkọ Sunday Ìgbòho ẹ̀rù àbà òun, àyà àwọn ajá kan rárá, òtútù àmú òun àgbẹ̀ pẹ̀pẹ̀pẹ̀. Ẹ mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ ṣe ló yẹ ká máa gbé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ bí ẹyin. Kábíyèsí ṣé bàbá mi àtàtàyédé ni ó ní tí Sunday Ìgbòho bá wọ̀lú jìnnìjìnnì ó mú àwọn Fúlàní kó má tẹ̀ lọ sọ́bi táwà ká gbọ́ pé Sunday Ìgbòho bíi Èkìtì ó ti wà lẹ́kìtì o, jìnnìjìnnì ó mú wọn. Kìnìún yọ sẹ́ranko, jìnnìjìnnì mẹ́ranko ni, Ìgbòho yọ sí àwọn Fúlàní wọ́n kọlùgbó ni. Irú ẹni bẹ́ẹ̀ ó yẹ ká máa gbé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ ni, ó yẹ ká máa gbé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀, ká máa gbé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ bí ẹyin. Ká gbọ́ pé Fúlàní wà ní Ọ̀yọ́, ká ní tó yá
àwọn ọmọ Sunday Igboho ń bọ̀ lọ́yọ̀ọ́ ká yabu Ọ̀yọ́ nígbà tá a kúrò lọ́yọ̀ọ́ níjọ́ àná tá a lọ sọ́dọ̀ bàbá wa Olúgbọ́n àwọn tó bá fura gbogbo àwọn Fúlàní tó wà lọ́yọ̀ọ́ tó wà lọ́nà express tó ṣe yẹ wọ́n palẹ̀ mọ́ ni wọ́n kọ́ lugbó ẹ bá Fúlàní ẹ bá màálù wọn láyẹlẹ́bá ọ̀nà ẹ ní rẹ́ni tó ń dà wọ́n takàn rẹ̀ ni pé Ìgbòho ò tí ì ráyè títí yìí ọjọ́ ń bọ̀ lolúwa wí ọjọ́ ń bọ̀ lolúwa wí tá a máa flush gbogbo wọn out of the ọlẹ̀ kóòtù òjíire àwọn tó ń dáná ọ̀tẹ̀ yìí àwọn tó ń mìmí ìkà yìí wọ́n lógun nílùú wọn o wọ́n pèrè àwọn lógun lẹ́kọ̀ọ́ wọ́n jẹ́ nǹkan kan ní ilẹ̀ kóòtù òjíire tábà ní kán lọ lè fẹ́ kán lọ wá orísun wọn wá wọn lè rí òní mo fi ń sọ pé ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹja pé ọgbọ́n ṣe é ká má gba àwọn ọmọ àtọ̀húnrìn wá láti sọ àwa Ọ̀yọ́ lẹ́nu. kẹ́ ló yẹ kájọ gbárùkù mọ́ kájọ jó dáadáa àfẹni tó bá máa parọ́ àfẹni tí ò bá fẹ́ràn ẹ̀ràn kóòtù òjíire ni wọ́n wá sọ wípé gbogbo ọmọ Odùduwà wà lálàáfíà lórílẹ̀‐èdè tá ń pè ní Nàìjíríà yìí gbogbo wa la mọ̀ pé àárín ọ̀tá la wà tabadẹ̀rẹ̀ èèyàn kan tó jẹ́ ìjayà fún gbogbo wọn ṣe ló yẹ kájọ súgbà ẹ̀ pé níbi tí Sunday Igboho bá ti ń lọ I must be there torí pé kò ṣiṣẹ́ ara ẹ̀ iṣẹ́ gbogbo wa ló ń ṣe pé kí ọjọ́ ọ̀la wa bàá lè dára tẹ́nìyàn àwọn bàbá wa jọ̀wọ́n àná wọn a máa ṣe àṣìṣe tá bá rí i pé wọ́n ṣe àṣìṣe tá bá wá rí aláìṣẹ̀ wọ́n á wá padà lọ túbẹ̀ ṣe odò tó bá gbàgbé orísun ẹ̀ gbígbẹ ní gbẹ ẹ má jẹ́ kí ilẹ̀ Yorùbá ó gbẹ ẹ má jẹ́ kí ọmọ kóòtù òjíire ọmọ odù tó dá ìwà ó gbẹ. Let us have a new method òun náà ní wípé ká pa àwọn táwọn kábíyèsí wa bá tẹ̀ ń ṣe nǹkan tó kù díẹ̀ káàtó a lè wọnú pálásì lọ bá wọn gbogbo pálásì ló ti sílẹ̀ fún wa pé kábíyèsí báyìí ló ṣe rí báyìí ló ṣe rí báyìí ló ṣe rí báyìí ló ṣe rí wọ́n dẹ̀ gbọ́ wọ́n rẹ́dì àwọn náà wọ́n mọ̀ pé orí ń ta àwa ọmọ wọn ṣùgbọ́n àkókò níbẹ̀rẹ̀ àkókò ká má ṣe gbà fún àwọn ọmọ àtọ̀húnrìn wa láti dalẹ̀ èrè gbogbo ọmọ kóòtù òjíire ẹja jí èyí tó ohun tó yẹ kó mọmú láyé ìyàwó à ń ṣe ni ìgbómìnà tán lé àwọn èèyàn wa ṣé a tún máa lajú lẹ̀ ní kí kán tún gba ilẹ̀ gbogbo ìgbómìnà bá ṣe gba Ìlọrin lọ́wọ́ àwọn baba ńlá baba wa kán máa sọ kán tún gba ìgbómìnà gbogbo ìgbómìnà ìlú bíi mẹ́rin bíi mẹ́jọ náà ti lé wọn kúrò bẹ́ẹ̀ ọba ńlá ni Báńkọ́lé ni Ẹ̀sẹ̀ ni wọ́n ń dárúkọ àwọn ìlú yẹn tá ti lé wọn ìyẹn ló yẹ kó jẹ́ ohun tó yóò jẹ́ kí gbogbo wa máa fi ṣe tọ́píìkì ṣùgbọ́n irọ́ nítorí pé àwọn ọmọ àlè àwọn tó jẹ́ pé ẹsẹ̀ náà bìnrin wọ ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ Sunday Igboho ni a sọ̀rọ̀ sọ́bọ́tò ní ẹnu ń jáwéyà ẹ gbọ́ ọ̀rọ̀ wo ni Sunday Igboho sọ tó ti pọ̀ jù ọmọ èmi ó yá ṣé ká sọ wípé ìyá tó kì í yẹ ìyá yẹn lè kó ẹ dá ìyẹn ṣe bá ti ń wọlé kí ìyá tó kí Sunday Igboho bá ṣe wọnú họ́ọ̀lù yẹn tó ní káre ọmọ aládìgún ọmọ aládé ládé ìyá yẹn wàá kì tán ó wá ní ìyá kan kì mí bẹ́ẹ̀ yẹn èmi lọmọ ládé Aláàfin ò ládé adé aládìkún la gbà fáláàfin èmi lọmọ aládé ṣẹ̀ṣẹ̀ fún wọn wá gbé káàkiri ó ń bú Aláàfin Ọ̀yọ́ ni o ó rí dínkù Aláàfin Ọ̀yọ́ ni o ó rí dínkù wọ́n tún sọ wípé ó ní òun ti gbé ọ̀rọ̀ òun lọ sọ́dọ̀ àwọn ọba àwọn bàbá kéékèèké Aláàfin ṣé Aláàfin wá jẹ́ bàbá kéékèèké ni ẹ ti yá wèrè ìyá mi tó sọ púlọ́gàmù yẹn orúkọ rẹ̀ ṣé Ṣadé orúkọ wọn dẹ̀ sápá mi lórí ó ní bàbá yẹn ni màmá yẹn ni ó ní kán lọ sọ lọ́jà
onítẹ́bálà ti dáàrin ọjà kan náà tí láti faṣọ wọn ya kán lè mọ̀ kó.